bí àwọn tó fẹ́ fi ìmoore hàn sí àwọn ohun tí bàbá ti ṣe pé ṣé ọmọ bàbá kan ṣì wà so ẹ fi ẹ̀rọ ìléwọ́ yín ẹ bá wa pè aago yín fún àwọn èèyàn fún àwọn tó bá lè fẹ́ pè yín. 070 65 86 64 89. ẹ pè lẹ́ẹ̀kan sí. 070 65 86 64 89. ṣe torí pé ìfẹ́ tí àwọn ènìyàn ní sí bàbá lọ́tún lósì wọn ó ṣeé ṣe kí wọ́n rí àwọn tó fẹ́ sọ pé lóòótọ́ àti gba aago yín ṣùgbọ́n báǹkì ó dẹ̀ wù mí kí n ṣe nǹkan kan fún àwọn fámìlì bàbá o àbí ọkùnrin tá a gbé wá sórí ìwòran wa yìí jẹ́ ẹ lè sọ báǹkì àkáǹtì fún àwọn èèyàn. mo lè sọ ẹ sọ. báǹkì àkáǹtì mi ní Wema Bank 55. orúkọ wo ló máa gbé jáde. Latif Amuda. orúkọ méjì yẹn náà ló wà ń bẹ̀ Wema Bank. Wema Bank. ẹ ṣé púpọ̀ a dúpẹ́ pé a wá síbí.